Sáfẹ́jọ́ gudugudu kan, ìyáàlú kan, òbí mi fi ọ̀nà ẹ̀mí lọ́wọ́. Gudugudu kan, ìyáàlú kan. Sáfẹ́jọ́ gudugudu kan, ìyáàlú kan, òbí mi fi ọ̀nà ẹ̀mí lọ́wọ́. Ojú wẹ́rẹ́wẹ́rẹ́ yorí òkú ó lọ́mọ òkú ló ń ṣe ejigbo gbàgbọ́gbà ẹsẹ̀ òkú ó lọ́mọ ẹsẹ̀ òkú ló ń ṣe. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ọmọ agbọ́nrin òkú ó lọ́mọ agbọ́nrin òkú ló ń ṣe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé ní. Wọ́n pàdé àgbàlagbà obìnrin arúgbó mẹ́ta. Wọ́n ní kó padà sẹ́yìn, wọ́n láwọn ò ní padà sẹ́yìn. Ìwà pẹ̀lẹ́ ń tẹ̀tù. Ó lọ bá bàbá rẹ̀ aríwájòyè ló ń jẹ́. Ó láwọn pàdé àgbàlagbà arúgbó obìnrin mẹ́ta lórí àgbàlá ṣá wọ́n ní kó padà sẹ́yìn, wọ́n láwọn ò ní padà sẹ́yìn. Bàbá ìwà pẹ̀lẹ́ ń tẹ̀tù wá sọ fún wípé ó fún ní mẹ́ta. Ó fún ní iṣu kókò, ewé ìrúru, ó fún ní iṣu kókò, ewé ìrúru àti epo igi oṣù. Ó ní tọ́ bá ti dáró fún kó dáró fún wọn, tọ́ bá ní òfin kún. Tọ́ bá ní àlèmú kó ní àlọ́ kóró, tọ́ bá ní òfin kún kó ní òfin jà, tọ́ bá ní òfin jà kó ní òfin kún. Wọ́n yọ sí wá pẹ̀lẹ́ ẹ̀tẹ́tù. Wọ́n dáró fún ó dáró fún wọn. Wọ́n ní ìdókòwò orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó láṣàpẹ́ lórúkọ àkọ́kọ́ jẹ́. Òdèrè lórúkọ ẹ̀kejì. Ìyákẹ̀lẹ́ lórúkọ ẹ̀kẹta. Òdèrè mú mi o. Àṣàkẹ́ mú mi o. Ìyákẹ̀lẹ́ mú mi o. Gbogbo ẹlẹ́yẹ mo mà ti bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. Gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀ o, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. Mi ò fi rá mi múlẹ̀ o, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. Mi ò fọmọ tí mo bí múlẹ̀ o, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. N ò fìyàwó mi múlẹ̀ o, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. Mi ò fọmọ ẹgbẹ́ mi múlẹ̀ o, gbogbo ẹlẹ́yẹ sáfẹ́jọ́ mo bá yín múlẹ̀, gbogbo ẹlẹ́yẹ. Ìyá yìí jolú Olúwa wúrebe. Ìyá ìjólú Olúwa wúrebe. Ifá mi máa jẹ̀yà kankan ó jẹ mí. Ìyá ìjólú Olúwa wúrebe. Ìyá ìjólú Olúwa wúrebe. Ifá mi máa jẹ̀yà kankan ó jẹ mí. Sáfẹ́jọ́ bá dé ilé Olúwo là dé sí o. Bàbá yà aya lọ́dọ̀dẹ̀ ojú ìgbọ̀nà. Ilé ojú ìgbọ̀nà sún pẹ́lẹ́bẹ́ láwà yìí. Askari ló sọ́dún òfà ló ní sáfẹ́jọ́ mímúdà ní ọkọrin. Láti Amẹ́ríkà láti dé. Nítorí ojú ìgbọ̀nà ó tó bẹ́ẹ̀ sáfẹ́jọ́ ojú bẹ́ẹ̀ lọ o. Ìyá ìjolú Olúwa àwúrẹ́bẹ. Ìyá ìjólú Olúwa wúrebe. Ifá mi máa jẹ̀yà kankan ó jẹ mí.
ìyá ìjọlú olùhàwúrẹ́bẹ ìyá ìjọlú olùhàwúrẹ́bẹ ifá mi máa jẹ̀wọ̀ kankan jẹ mí. ewé àpẹ́ má jẹ́ kírètè tèmi ó pẹ́ o kó tó dé. ejìrì oko má jẹ́ kírètè tèmi ó yí o kó tó dé. abẹnibẹ̀rí olúbàbáláwo ni àtẹlẹsẹ̀ àgbọ̀nà bàbáláwo ni kìjìpá gbọ̀ngànà tí bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ tí bàbáláwo ni ẹ̀bẹ̀ kan tí mo bá bẹ̀ yẹn gbọ́ òwe ẹ̀yìn tàdúgbò yìí. mo máa fa bẹ̀bẹ̀ ibẹ̀ ni mo máa fa bẹ̀bẹ̀ o mo máa fa bẹ̀bẹ̀ ibẹ̀ yóò owó mọ̀ fà bẹ̀bẹ̀ o ìbẹ̀yìn tó láyé ẹ bá mọ̀ jẹun ṣìkọ́ owó mọ̀ fà bẹ̀bẹ̀ ibẹ̀yìn yóò owó mọ̀ fà bẹ̀bẹ̀ ibẹ̀yìn yóò owó mọ̀ fà sáfẹ́jọ́ owó mọ̀ fà bẹ̀bẹ̀ ibẹ̀yìn yóò owó mọ̀ fà ìbẹ̀yìn tó láyé ẹ bá mọ̀ jẹun ṣìkọ́ owó mọ̀ fà bẹ̀bẹ̀ ibẹ̀ yóò bó máa fa bẹ̀bẹ̀ o. ilé ojúbọ̀nà láwà yìí aṣkárí ló sọ ọdún òǹfà la fi ṣeré mú sáfẹ́jọ́ o. àkọ́kọ́ sáfẹ́jọ́ November 11 ló yẹ káṣọ ọdún òǹfà o. torọ́jọ́ yẹn ṣàlọ́jọ́ bí ẹ̀ mo ń bẹ l'Amẹ́ríkà lọ́jọ́ yẹn mo wá sọ fún Rasaki yóò máa sùn pẹlẹbẹ wípé ṣé ìbọn mọ́ ìyá ni wá ṣé ìbọn mọ́ ìyá ni wá. mo sọ fún Rasaki yóò máa sùn pẹlẹbẹ mo ní 26 November la máa ṣe onísàfẹ́jọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ni ó ti lọ nítorí wípé ṣé ìbọn mọ́ ìyá ni wá Rasaki ṣé ìbọn mọ́ ìyá ni wá ìwọ kò ní kú èmi ò ní run ṣé ìbọn mọ́ ìyá ni wá. mo délé ní ìgbéwé adéhùn àmọ́mọ́ sáfẹ́jọ́ torí dídé ìtẹ̀wé adéhùn bíbọ níbo níta àbọ̀ yìí mo ń bẹ nílé Rasaki yóò máa sùn pẹlẹbẹ èní lọ́dún fa àrùn askari. kíkún olóògbòjò máa gbọ́ bí mo ṣe ń wí. Ifá mú ìwà mi àtàndá nìyẹn o. Àsùn pẹlẹbẹ ó fọ̀. Àtàndá àdé mi pẹ̀lẹ́ ó ṣe. Ẹ máa ná àtàndá o. Ẹ máa pa àtàndá o. Ẹ máa ṣe sọ̀rọ̀ ohun àtàndá láì dá. Ọmọ rẹ̀ làtàndá lọ́dọ̀ mi. Ọmọ dáadáa làtàndá lọ́dọ̀ mi. Ọmọ rẹ̀ làtàndá lọ́dọ̀ mi. Ọmọ rẹ̀ làtàndá lọ́dọ̀ mi. Ẹ dákun ẹ mọ́ nàtàndá o. Ẹ mọ́ pàtàndá o. Ẹ máa ṣe sọ̀rọ̀ àtàndá láì dá. Ọmọ rẹ̀ làtàndá lọ́dọ̀ mi. Ọmọ dáadáa làtàndá lọ́dọ̀ mi. Kíkún olóògbòjò mi àtàndá dé. Okú ọdún ẹ̀rà Sàkí mi. Ẹkùn ọkọ̀ pẹpẹ tí èní lọ́dún fa ẹ̀yà àtàndá dé o. Olórí Ifá pẹpẹ tí ń kọ́ ṣáláàfíà ló wà bá ń tọ́jú ẹ̀. Ọkọ̀ táyé lẹ́lùmí sàn pọ̀nà Èkó. Rasaki yóò máa sùn pẹlẹbẹ. Ẹ dákun ẹ máa nà tàndá o. Ẹ máa pa tàndá o. Ẹ máa ṣe sọ̀rọ̀ àtàndá láì dá. Ẹni rí làtàndá lọ́dọ̀ mi. Ẹni rí làtàndá lọ́dọ̀ mi. Bàbá rọ́dí àtù Ifá tó rira. Bàbá ṣe fi wo. Bàbá Mubaraki Ifá.
bàbá Mubarak mi Falára bàbá ọlá fámi Fàtíhù mi bàbá Júbìrí lámì o bàbá oníjẹ̀ fíhù mi Ifádayọ̀ jẹ̀ fíhù mi nǹkan o. Ayétolú okú ọdún àtàndá o ọlọ́dún ní mọ́lù ọlọ́dún Rasaki yóò ṣeun ọlọ́dún ní mọ́dún ọlọ́dún Rasaki yóò ṣeun. Ọlọ́dún ní mọ́dún ọlọ́dún Rasaki yóò ṣeun. Èmi lọ́dún fún Rasaki mi ọmọ aṣọ pẹlẹbẹ àṣeyíká àmọdún kú ọdún òní òní fọdún èyí tó pin ọdọọdún láàárọ̀ rogbo sáfẹjọ ọdọọdún láàárọ̀ bí o ọdọọdún láàárọ̀ òòsà lórí àtẹ o askari tó bá dún dọ̀tún tó bọ̀ ká àtúnjọ sọdún ẹ̀ aṣọ pẹlẹbẹ olórí oko ó ṣe àdéhùn ìfàmì aṣọ pẹlẹbẹ gbogbo ṣàgà aṣọ pẹlẹbẹ gbogbo ṣàgà eré yín làwọn ṣe ìlú yín làwọn lù ú. gbogbo ìṣàgá mọ́tún pẹlẹbẹ eré yín làwọn ṣe ìlú yín làwọn lù sẹ́mi mo máa ti dé torí tìlú eré yín làwọn ṣe èèyàn kọ̀ọ̀ràn súnlẹ̀ mọ́nà ní ṣàgá ọlọ́run ọba báwo lè ní ó ṣe rí ìbálọ́wọ́ ọlọ́run àgbà ní sáfẹ́jọ́ kábíyèsí ẹ̀ bàbá mímọ́ ọlọ́run o mo gbójú mi sókè lé ní mo ké pọ̀ lọ́hùn sáfẹ́jọ́ o àfàsìkò yìí eré ni àfi lọ́lẹ́ lọ́wọ́ múdà ilé Rasaki ojú ìgbọ̀nà má so pẹ́lẹ́pẹ́ lè mí wáyé o tí mo ti pọ̀ lọ́hùn bàbá ọmọ mi dá akọ́dá ayé ìbá o aṣẹ̀dá ayé ìbá o ẹ jẹ́ kó ojú mi ṣe bàbá ọmọ mi dá ọlọ́run eré ní àfilé yín lọ́wọ́ sáàtì ẹ̀yin lọ gbàgbà àti gbàálà yìí lára wọn bá ti gbàálà yìí lẹ́nìkan mo gbéra nílé pẹ̀lú bísímìláì mo dágbére fún màmá mi pé mo ń lọ síbi iṣẹ́ mo dágbére fún ìyàwó àti fún àwọn ọmọ àti wá débi iṣẹ́ lè ní o iṣẹ́ ni àfi lọ́lọ́run lọ́wọ́ sáfẹ́jọ́ tẹ́yìn tó wo wá pé wò léré iṣẹ́ wa lẹ́yìn máa ń pèlè ẹ̀ máa lé léré fẹ́ ṣeré káwa tó kúrò nílé ẹ̀ máa dágbére pé bí iṣẹ́ ni. ọlọ́run o iṣẹ́ ni mo fi lé yín lọ́wọ́ ẹ fi iṣẹ́ ẹni yìn mí ọlọ́run ẹ jọ ẹ fi iṣẹ́ ẹ̀yìn ní ìmì ọlọ́run ẹ fi yìn mí láti ta àtẹ̀yìn wá bẹ́ẹ̀ ṣe fi yìn mí o ẹ fi tè ní ìmì ọlọ́run. kí n má ṣe kábàámọ̀ pé kí mo wá ṣeré ń bí fún mo ti fi lé yín lọ́wọ́ ìgbà ta fi lọ́sọ̀ọ́ lókè lọ́wọ́ ìgbà náà ò kí n ya àwo ta fi lé lẹ́dùnmọ̀ rè lọ́wọ́ àwo náà ò kí n fọ́ àtẹ̀mí àtọ́mọ ẹgbẹ́ mi ń sáfẹ́jọ́ o ọlọ́run ẹ̀dì alámọ̀ọ́rẹ́ o ní tàwọn kírísítẹ̀nì o. bí sinmi láyéra mọ́ nírọ̀ yí mi á fi bẹ̀rẹ̀ lè ní tàbá máa ṣe tó ń bí sáfẹ́jọ́ alihamdulilayi ní ìkásọ̀ àjà ní sáfẹ́jọ́ ju gbogbo ẹ lọ àyíká dẹ̀yìn ọ̀rọ̀
àkókò confidence kú kalẹ̀ bàbá ti Islámì ayọ̀ ọkùn afúsá èèyàn ajá ní ẹ̀mbàgò yóò ṣe aláṣẹ starco Nigeria limited wọ́n talẹ̀ wọ́n ra ilé sáfẹ́jọ́ òyìnbó orílẹ̀ ìyàwó sáfẹ́jọ́ àkókò confidence èèyàn múdàsílù tí wọ́n ní ṣeun bá ń tọ́jú omi pọ́nlé mi yèyé ọ̀ṣun o sọ́jú omi pọ́nlé mi yèyé ọ̀ṣun èèyàn tẹ́sí jaguar yèyé ọ̀ṣun àgbà òkè ìṣòro bí òwe ni o ọdún tẹ́ ẹ fẹ́ ṣe díje ní kọ́kọ́ la máa pè á sì máa pe léré àkókò máa gbọ́dọ̀ mi confidence èèyàn ẹsẹ̀ baskẹ́ni ìyẹn ṣe baskẹ́ni èèyàn rẹ̀ mí àlùkò èèyàn bàbá bọ́sẹ̀ oṣù yèyé ọ̀ṣun bí pọ́nlé nọ́mbà 1 ay lójú kò ń gbé sáfẹ́jọ́ àmà iwájú sánú ó máa wà bí onídèrò ẹyin ẹ bá mi ṣàmì ìgbà tí ń pèrò kánì tó ṣe fẹ́ má jẹ́ kan bí onídèrò ẹyin iwájú làwọn máa lọ. ọ̀pẹ̀rẹ̀ kẹ́tẹ̀ mi sáfẹ́jọ́ ọ̀pẹ̀rẹ̀ kẹ́tẹ̀ mi ó ti dàgbà ná inú ẹni tí ó fẹ́ tó wà wù kó bá jẹ́. akẹ́kọ̀ọ́ kan kó ti rúwé wọn tí wọ́n ń ṣe fàájì lábẹ́ igi ọ̀hún torí bó tutù ṣẹ́gun ìran àdàbà wọn kí n fà gbẹ̀dọ̀ ṣe lé ibi bá tutù làdàbà máa wọ́n ló fi jẹ́ bọ́ọ̀gbòrin wa anybody ò dáńsíá confidence ló jẹ́ sọ pé lókè láyé rẹ̀ òkè lájọ́ wá. gbogbo àkókò lókè láyé yẹ o òkè lájọ́ wá. bàbá ìsìlámì àmì ọkọ̀ tí tàbí ìsàdùn tó ń pọ̀ confidence gbogbo àkókò ọmọ ìgbàmọ́ lisa gbà gbogbo akala o bẹ́ẹ̀ fẹ́ra lé ẹ lọ rí confidence mi èèyàn ti sábẹ̀ bò mí àjìyàn kọ́ náà tọ̀wọ̀ ṣo confidence lókè láyé wa òkè lájọ́ wa bá ń tọ́jú àbúrò bẹ́ẹ̀ dáadáa èèyàn tó léwé dúpọ̀ àkùtẹ̀ my paddy èèyàn wà rí sí èèyàn léwé dúpọ̀ àkùtẹ̀ mi o èèyàn náà ti kà tọpẹtọpẹ confidence lókè láyé wa òkè lájọba ọ̀gbàgbà mi balẹ̀ ó pa lè gbòòkó ó tọ́ lọ́n bá ṣe òjò fàáṣẹ́yìn ìpọ̀ o akẹ́kọ̀ọ́ká lókè láyé tíá òkè lájọba ó ṣe ifá alùlù gangan gbogbo àkókò bẹ́ẹ̀ fẹ́ra lẹ́gbẹ́ bá fẹ́ra lé kò sí peter òsì o aláṣẹ estate agent ẹ lọ ra àwọn confidence mi aláṣẹ Scavo Nigeria limited ṣe pé òun sálẹ̀ wò yí ọmọ gbòòrò tó mọ̀ wọ̀wọ̀ ni bá ń tọ́jú búkì bọ̀ dáadáa confidence lókè láyé wa òkè lájọba bá ń tọ́jú somebody mi gbogbo my 12 èèyàn sáfẹ́ jọ mi mú dà mí. èèyàn tójú gbọ̀nà rásàkì ní ọmọ àsun pẹlẹbẹ àjọ ń bẹ níbi lè ní o confidence mo kọrin lókè láyé wa òkè lájọ wa ọlọ́mọdé àwàlẹ̀ láíláí ẹ̀yin tó mẹ́sà máa kíyèsí nínú onífújì ní Nàìjíríà yìí títí tó fi dòkè òkun bí ó ṣe fọwọ́ rọ̀ sẹ́yìn mọ́ o sáfẹ́jọ́ wọn wá orí ọ̀nà tó mi bá wọnú àgbọ̀n kó dé lè yẹ níbọ̀dì yóò dájú akẹ́kọ̀ọ́ká lókè láyé mi òkè ni mo wà.
ọ̀gbàgbà mi gbalẹ̀ ó gbá lè kókó ohun tó lọ́n bá ṣe òde fàásẹ̀yìn mọ́ o. ọmọ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ sọ pé bẹ́ẹ̀ ni confidence à ń kọ́ wọn parẹ́ sásọ fún wọn pé wọn ní writing ni èèyàn wà sí rí mi ìyẹn àná kì í bá gàngàn kọ èèyàn kábíyèsí olúgbogbo mákọ́gí aláyé mo pé kó kú mo pé kó rùn mo porí ẹni méjì mẹ́jọ ni bàbá Túndé Súlùkà náà ní Gbádéwọ̀lú olúgbogbo mákọ́gí kábíyèsí o. mo sáfẹ́jọ́ lókè láyé wa òkè lájọ́ wa. gbogbo orin wa ni ẹ máa kíyèsí gbogbo orin wa ni ẹ máa kíyèsí bàbá ṣe àwa kì í sọ sí torí bí alágàdá ẹnu torí báwọn kan ṣe jolówó. báwọn kan ṣe jolówó làwọn kan jẹ́ tálíkà àtàtìjà tí múlẹ̀ kókó. sáfẹ́jọ́ mi bá àmọ́ báwọn kan ṣe bímọ báwọn kan ṣe bímọ làwọn kan dẹ̀ tún yàgàn tí mo lóyún àárọ̀ dalẹ̀. fẹ́nikúbọ̀ ládìde àwọn kan ò lálàáfíà ara wọn kan lè jọ sá lọ. ló fi já sí pé ọlọ́run ò pin Èdùmàrè ò pin Ubangiji ò pin kò dẹ̀ pin dọ́gba bí ká ò ṣe é dọ́gba àwọn kan sọ ọpẹ́ àwọn kan ò lẹ́nu ọpẹ́ bọ́tún ní kan ṣá máa dúpẹ́ bọ́pẹ́ tó dá òde inú kò sí ohun tó kọ́ lọ́hùn mí ó ti ṣọlá ẹ̀ bó ṣe fẹ́. confidence ìyẹn ni pé kìrákítà tẹ́dá ń ṣe wo dọ́là láyé ọlọ́run ló ní ìgbé kàlà kì í ṣèyàn kan. níṣẹ́ lọ́mọ ẹ̀dá kan gbìyànjú sẹ́ẹ̀. ọlọ́run ló ní ìgbé kàlà kì í ṣèyàn o. tó bá rí ṣe kọjá iṣẹ́ apá ẹbí oyè ẹgbọ̀jọ̀ ààbọ̀ káfàyọ̀ fọ́. bàbá fún mi láyè kí n jó mo ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ni mo ti ṣe orí eléyìí gan o. àásùn pẹlẹbẹ ló gbé mi délẹ̀ yìí lè ní sáfẹ́jọ́ àbọ̀dé Amẹ́ríkà yìí rèé ilé jùbọ̀nà láwà yìí nítorí ẹ̀ sáfẹ́jọ́ o láṣẹ tẹ́ ẹ̀ náà ìjà o. efele máa wọlé yóò ṣe ọmọ ìyá Ọ̀ṣun mo ní tó bá ń rí ṣe kọjá sí apá ẹbí oyè ẹbọdè ráàmù káfàyọ̀ fọṣọ ń pọ̀ mi. efele ọ̀bọ̀ olúwa mi màmá ní ṣọlá tó bá ti wá ṣọlá fún ẹ̀dá kan máa ṣì lò ó bá fọpọ lọ sí. torí ẹni tó ja hùsá tó mú mi sí àmọ̀ bá hùsá kòrò. efele ọmọ ìyá Ọ̀ṣun ọkọ ìyá Ọ̀ṣun èèyàn tó ja hùsá tó mú mi sí o bá hùsá kòrò. torí má ṣe kàṣà ni má ṣe kàṣà ni má gbẹ sàn màrúlógún ẹrù bẹyàn bá rẹ rù sáfẹjọ ọrùn wáwọ onítọ̀hún o ọrùn òde kí wọ́n tún ká ẹni rọrùn lọ́rùn wọ́n dẹ̀ wọ́ o bẹyàn bá ja hùsá tó mú mi sí o. efele torí kì í máa torí kì í máa efele torí kì í máa bá jìṣẹ́ jìyà láyé mi ni mo ṣe ń tiraka ni mo ṣe ń tẹ̀sán mọ́ ni mo ṣe ń gbìyànjú lórí iṣẹ́ fújì ìyànjú tí mo bá gbìn kọ́lọ́ dàgbò jẹ́ òwò akékàkà tó bá wù tó bá dòun tó dòun tó bá dọ̀bẹ̀ kọ́bẹ̀ náà má dànù kẹ́ni ẹlẹ́nu ìbá má jẹ sáfẹ́jọ́ kọ́bẹ̀ náà má dànù kẹ́ni ẹlẹ́nu ìbá má jẹ balẹ̀bẹ̀ efele wọn ọkọ ìyá Ọ̀ṣun ní náwó ọkọ ìyá Ọ̀ṣun òṣèfele ọkọ ìyá Ọ̀ṣun ọkọ tójú lóge ọkọ yeye Ọ̀ṣun ọ̀nà. ọ̀ní ọkọ ìyá Ọ̀ṣun efele ọkọ ìyá Ọ̀ṣun. òṣèfele ọkọ ìyá Ọ̀ṣun ọkọ tójú lóge mẹ́fẹ́lẹ́ náà rè é. ọkọ ìyá Ọ̀ṣun. ó tẹ̀ ọkọ ìyá Ọ̀ṣun. ojúlóge ọkọ ìyá Ọ̀ṣun. efele ọmọ mo fẹ́ gbowó tí bá a lọ́wọ́ efele àjọyọ̀. ọkọ ìyá Ọ̀ṣun. ọkọ ìyá Ọ̀ṣun ojú lóge ọkọ ìyá Ọ̀ṣun
ó mà ṣe fẹ́lẹ̀ ọkọ̀ ìyá ọ̀ṣun. Rasaki àtọ̀dàsó túndé o àtọ̀dàsó túndé ajá ló lẹ́rù irọ́ ní pẹ́pẹ́ ń pa àtọ̀dàsó túndé. Babaláwo ajá ló lẹ́rù irọ́ ní pẹ́pẹ́ ń pa àtọ̀dàsó túndé. Ó yẹ padà sórí ìyàrá ẹ padà sórí ìyá ẹ padà sórí Rasaki o. Kíkẹ́kẹ́ pààrẹ̀ rẹ̀ ajá ní sáfẹ́jọ́ ọlọ́dún ní mọ̀dún ẹ̀ lọ́dún Rasaki mi. Okú ọdún ẹ̀ àrò Rasaki Rasaki mi. Ogbó àtọ̀ ẹ̀ àrò askari Rasaki mi babaláwo Rasaki mi o èdè lọ́dún fáyà Rasaki mi sáfẹ́jọ́ nígbà wo bá ṣẹ̀ṣẹ̀ sùn níwájú orí àrò mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fowó kalẹ̀ lóríṣiríṣi ní Àjàní Olókùnlá sáfẹ́jọ́ Rasaki ẹni tá a bá torí ẹ̀ pàdíyẹ o ìwé ló yẹ kó jẹ àrò ṣó mọ̀ pé nítorí ọdún yìí mo ṣe dé láti Amẹ́ríkà sáfẹ́jọ́ ènìyàn wo mọ̀ Rasaki mi yìí bí mo ṣe tó lọ ọ̀rẹ́ àrò Rasaki mi. Ẹni tó bá torí ẹ̀ pàdíyẹ o ìwé olóyè kó o jẹ Àjàní sáfẹ́jọ́ sórí ọdún fáyì ló jẹ́ kí n wálé láti Amẹ́ríkà o ẹ béèrè lọ́wọ́ Rasaki mi akíkábíyèsí ọmọ ní púpọ̀ ṣùgbọ́n pé oyè mi oyè ẹ̀ Àjàní Musa fẹ́jọ́ Rasaki mi. Mo ní bá a bá dé ilé olúwo làdé sí o bá a bá yíha ayà lọ́dọ̀dẹ̀ mójú ìgbọ̀nà àdífá fún eégún tó tọ̀run bọ̀ wálé ayé o àrò eégún dé eégún mọ̀ọ́mọdé o ìránṣẹ́ irúnmọ̀lẹ̀ lóde o ó ṣe Rasaki mi. Ọmọ sọ pẹlẹbẹ ọkọ pẹpẹ tí alájà Rasaki mi o olórí Ifá ńlá wọn ìyẹn màmá àárọ̀ ọdí ìyá o Ifá tó rora sáfẹ́jọ́ ẹ jẹ́ ká ṣe lọ́kọ̀ọ̀kan o àrò. Ọkọ̀ táyé lòlù mi tàn pọnà ìwé ẹ jẹ́ ká ṣe sáfẹ́jọ́ ká má ṣe dẹ́sẹ̀ ẹran pọ̀ mẹ́sẹ̀ yẹn o ẹ jọ tẹ bá fún mi láyé Àjàní olórin ọba o sáfẹ́jọ́ àrò ẹ bá jẹ́ ká ṣe lọ́kọ̀ọ̀kan sáfẹ́jọ́. Owó tí ń bẹ níbí ò tó mi gbà ṣùgbọ́n ká ṣe lọ́kọ̀ọ̀kan o torí iṣẹ́ ìwé oyè mi Àjàní Musa fẹ́jọ́ ẹ̀yin ìyàwó lé ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa àrò mo fẹ́ gbowó Rasaki mi ẹ jọ ṣẹlẹ̀ jẹ́ kí Rasaki pẹ̀lú ìyàwó ẹ̀ kàn bọ́ sókè náà o káwọn tó kù ó ṣì wà níbi tí mo wí ẹ máa ṣeré mi dòbìrì kó torí iṣẹ́ yìí ó yé mi ìgbà tí wọ́n lọ́nà méjì tó ju fújì lọ àmàmà ó yé mi
àròbóyá kì í pàlù náà kẹlọrí iṣẹ́ tí ó. sáfẹ́jọ́ oní nǹkan pẹ̀lú ìyàwó ẹni mọ̀ pé kó wájú àti ìpawọ́ èrò ẹjọ́ ẹni sùúrù gan o. àwọn ìyàwó ẹ̀ méjèèjì sáfẹ́jọ́ torí tí mo fi wálé láti Amẹ́ríkà rẹ̀ o. ẹ má fi dọ́là wé náírà ajá ní ìbò sáfẹ́jọ́ ọ̀dájú ni mí dọ́là mo ń ná kí n tó wá fi dọ́là sílẹ̀ lámẹ́ kí n tọ́ náírà wá ẹ̀wọ̀n pé tóbi lọ́dọ̀ mi ni àsákì kú ọdún kú ọdún. òní lọ́dún òǹfà ẹ̀ kú ọdún ojú gbọ́nara àsákì kú ọdún askarira àsákì kú ọdún ojú gbọ́nà òní lọ́dún ẹ̀rọ àsákì mi àṣẹ ìsámọ́dún onífọ́dún èyí tó pin àzákì sámi àrókù ọdún kú ọdún èèyàn maskari àzákì kú ọdún onílọ́dún òǹfà ẹ̀ kú ọdún 11 ló yẹ ká ṣe èmi pẹ̀lú àzákì lájọrò mo ń bẹ l'Amẹ́ríkà ajá ní sáfẹ́jọ́ dábàá ní parọ́ ìfẹ́ ló yẹ ká ló fúnra wa o mo mọ̀ pé o fẹ́ ẹ̀ràn mi Akin kábíyèsí ọmọ ní púpọ̀ dà kábíyèsí ọmọ ní púpọ̀ Akin ẹni mú ní ìmọ̀ ní èèyàn ní mú ní ìmọ̀ èèyàn sáfẹ́jọ́ ọjà ni mo lè ṣe bá àìdọ́là confidence olórí oko asùnpẹ̀lẹ́bẹ̀ máa ń wọlé gbogbo Elliot mi olórí oko tẹ́ ẹ bá sọdún fàtí yín àtàwẹ́wẹ́ mi ìsúlẹ̀ mi ọ̀rọ̀ lè máa ń pé owó ńlá tẹ máa ná sátàwẹ́wẹ́ èmi gan àgbà àrù ẹ̀ olórí oko gbogbo asùnpẹ̀lẹ́bẹ̀ gbogbo Elliot ẹ gbọ́ mi olórí ẹbí adéfàṣẹ mi hù olórí ẹbí ọmọ sọpẹlẹbẹsẹ mi hù orí ẹ ló dá o orí ẹ ló dá sáfẹjọ bó dúpẹ́ asọpẹlẹbẹ olórí ẹbí sẹ mi hù mi ṣe kí n máa lọ Àjàní olóòkọlà sẹmi hù ló ná owó yẹn àwọn eléyìí wọ́n mọ iye olórin gbogbo Elliot olórí ẹbí òde túká òṣèṣe mi omi sẹ̀mí omi olórí ẹbí sẹ̀mí hù sẹ̀mí omi ọmọọṣẹ́ adé fámì sẹ̀mí omi oṣù adé fámì sẹ̀mí omi ẹ bá ń kó lórí ẹbí olórí ẹbí èèyàn ta wẹ́wẹ́ mi ìsúlẹ̀ olórí ẹbí àràbà máa wọlé kábíyèsí ló ń bọ̀ yìí o ọmọ ní púpọ̀ Akin ẹni ní mú ní mọ́ ní èèyàn ní mọ́ ní mọ́ yan o lóhùn mi mojú ìgbọ̀nà tí jẹ́ra àsákì yọ máa sọ pẹlẹbẹ ọmọ ní púpọ̀ ó kárí ọmọ ní púpọ̀ ó kárí a ní púpọ̀ owó a ní púpọ̀ oògùn a ní púpọ̀ kínní kábíyèsí kẹ́kàkín o onílé ńlá níjàgbá o lọ́dún tó kọjá eré ẹ̀ ni mo ṣe tí mo fi lọ sí Amẹ́ríkà January 29 mo sọ ọdún òun fà fún Àjàní o lọ́dún yìí àtúnpadà bọ̀ wá tàǹtàlàmọ́ níjà ó ti sọ o àròsọ mo parẹ́ ọdún ẹ̀ la ṣe tí mo fi lọ sí Amẹ́ríkà ojúbọ̀nà ti fọwọ́ sí ó lọ́dún yìí a ò ní gbọ́dún jẹ Àjàní o ṣe kábíyèsí a ní púpọ̀ ó ṣe kábíyèsí
bá ń tọ́jú yan kádà yusuf maila kábí ẹ má ṣe bínú bí n bá ka ní púpọ̀ ní méje mẹ́jọ ní mẹ́sàn-án wa tóra wọn náà fún mi lọ́mọ Àjàní o torí Ìfẹ́yìnsọ́lá Ajébọ̀wálé máa dìá nítorí ìyá alábẹ́kẹ́ a ní púpọ̀ ló fún mi lọ́mọ Àjàní o ẹ má ṣe bínú tí báńkì wọn ní méje mẹ́jọ ní mẹ́sàn-án wa ẹni tó fún ni lọ́mọ ní òfẹ́ káàkúlà kúrún kábíyèsí ó ṣe gan a ní púpọ̀ ó náwó a ní púpọ̀ mi a ní púpọ̀ mi ìjàgbàsá ní ilé wa a ní púpọ̀ mi òun ló mú mi débẹ̀ a ní púpọ̀ mi àrò ojúbọ̀nà tí ń jẹ́ Rasaki mi ọmọ sọ pẹlẹbẹ ènìyàn yẹn tó ra Rasaki tẹ́lẹ̀ gan ló ṣòro ẹni nímú ní mọ́ ni èèyàn nímú ní èèmọ̀ èèyàn o kábíyèsí akọmọ ní púpọ̀ ló mú mi mọ́ Rasaki mi Rasaki ó kárí ọmọ sọ pẹlẹbẹ ẹ̀yin ìyàwó bó ṣe ń bọ̀ wá o ifá kan wà tí máa fún yín Àjàní olókùn wọn là ẹ̀yin ìyàwó a ò kí ló ṣíyà nínú ilé wa àṣẹ bẹ́ǹṣì la máa ń lò àti ìpọ̀tò bó bá ń dára afọkùnrin kan obìnrin tó wà níbẹ̀ àwọn náà ló yẹ kábí sáfẹ́jọ́ mo sọ̀rọ̀ kan l'Amẹ́ríkà yẹn gbọ́dọ̀ Ismaila bá gbọ́ bí mo ṣe ń wé o mo sọ̀rọ̀ kan l'Amẹ́ríkà sáfẹ́jọ́ àwọn obìnrin náà máa pọkùnrin kọ́kọ́ fún wa láyè ká dàgbà darúgbó ni àwọn náà sì máa pa wá orú èmi kọ́ jẹ́ kí wọ́n 120 kan tó pa mí adé fàṣẹ mi ò ṣe mo parọ́ o àwọn náà ni wá àwọn náà máa pa wá bẹ́ẹ̀ bá wo nínú báíbù sáfẹ́jọ́ nínú báíbù Samson alágbára ta ló pa á obìnrin ló sì máa pa wá ikú obìnrin la máa kú torí àfẹ́ kúkú mọ́tò àfẹ́ kú by ásídẹ́ǹtì àfẹ́ kúkú omi àwọn náà máa pa wá kọ́ fún wọn àlàyé kàdàgbà o ìyẹn náà là ń tọrọ orú omi báyìí wọn ò fẹ́ ju 120 àmọ́ tó kú nínú ìlera sáfẹ́jọ́ tó bá wo gbogbo àwọn babaláwo tipẹ́tipẹ́ àwọn bàbá wa ní púpọ̀ àwọn aṣọ pẹlẹbẹ wọ́n dàgbà àwọn dògbò kan tó lọ a ó ní kú léwe àmì o kò fowó ra afa kò fowó ra afa ọmọdé ẹ̀fàṣẹ mi hù kò fowó ra afa sọ́tún máa ń fowó ra fa ni eléyìí kò fowó ra fa ilé ló bá fa ọmọdé fàṣẹ mi hù kò fowó ra fa ẹ̀yin babaláwo ojú yìí ó gbọ́dọ̀ rọ o òun ò pé kó o má rọ ṣùgbọ́n kó má rọ síbí Àjàní alákòó méjì ikọ̀ ni wá ikọ̀ lójú ikọ̀ kan ní kíkọ̀ kan lọ́wọ́ ẹ bá wà fẹ́ ẹ̀ síbẹ̀ yẹn. adé fàṣẹ mi olórí oko ṣé ìbọn ọmọ ìyá ni wá ṣé ìbọ̀mọ̀ ìyá ni wá adéfàjẹ́ ìbọ̀mọ̀ ìyá ni wá ṣé ìbọ̀mọ̀ ìyá ni wá èmi ò ní kú ìwọ ò ní ràn ṣé ìbọ̀mọ̀ ìyá ni wá o ṣe Rasaki mi Rasaki mi. sáfẹ́jọ́ ló fẹ́ káwọn ìyàwó lọ́kọ̀ọ̀kan alájà pẹ̀pẹ̀ ká máa ṣe lọ́kọ̀ọ̀kan o mo fẹ́ gbowó ìyàwó lé alájà pẹ̀pẹ̀ o mo fẹ́ gbowó yìí Àjàní o ẹjọ́ gbogbo ẹ̀yin fẹ́ náwó mo fẹ́ kí pẹ̀pẹ̀ o alájà pẹ̀pẹ̀. alájà bẹ̀bẹ̀
owó ìyálé mo kọ́kọ́ fẹ́ gbà ẹ̀yin ìyàwó lé àwọn bàbá ọkọ àwọn náà sanwó ìyàwó lé lọ́wọ́ tẹ́ bá náà yẹn tán ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn ẹ má fi pọ̀n mọ́ gbà tọ́kì lọ́wọ́ mi Àjàní o ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi alájà bẹ́ẹ̀ 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 mi tẹ́ ẹ bá fẹ́ ra wáìnì mama rọ̀ di àmì bẹ́ẹ̀ 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 mi mama fọ́tò rọ̀ di ya ó ṣe ń alájà bẹ́ẹ̀ 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 mi mama ṣẹ́fì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi mama Mubaraki bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi àyà babaláwo tó mọ̀ ọ́n fani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi àti pọ̀ tó a ṣe máa pọ̀ sí torí nílé wa bẹ́ẹ̀sì là ń lò àkí ló ṣíà pẹ́pẹ́ ló sọ pé ìwúrọ̀ máa lọ bẹ́ẹ̀ ó ní kán wọlé o ó sọ pé ìwúrọ̀ ó ní kán wọlé o ó ní kán wọlé o ṣùgbọ́n olówó ni kó wọlé mo yálé pẹ́pẹ́ lọ́wọ́lọ́wọ́ òyìnbó ọlọ́tí ayójúbọ̀nà Rasaki pẹ́pẹ́ Àjàní alágò méjì kò bàjẹ́ o pẹ́pẹ́ mi pẹ́pẹ́ mi màmá ti rọ́ọ̀dì àbí pẹ́pẹ́ mi ẹni máa kọ́ ọmọdé jọ kì í kọ́ ọwọ́ sí o pẹ́pẹ́ ẹni bá máa kọ́ ọmọdé jọ kọ́mọdé jọ kọ́mọdé jọ kì í kọ́ ọwọ́ sí o bí èèyàn bá ti ń dàgbà yóò mọ̀ mú wọ̀ sí mọ́ra ni bí èèyàn bá ti ń dàgbà yóò mọ̀ mú wọ̀ sí mọ́ra ni pẹ́pẹ́ ẹni bá máa kọ́ ọmọdé jọ kì í kọ́ ọwọ́ sí o gbogbo yín ẹ kú ọdún ẹ kú ọdún èjìrè orí látàyè sọpọ́nà èkó táyé òun láyà pẹ́pẹ́ táyé o pẹ́pẹ́ ló gba táyé lòlú òun ló ní kó wọlé kì í ṣe Rasaki ló fẹ́ pẹ́pẹ́ ló ní kí táyé wọlé wá kì í ṣe Rasaki ló fẹ́ tó bá ṣe Rasaki ló fẹ́ wọ́n ní wá kó lójú agbo èmi náà aláyé ni mi mo mọ orí ẹ̀ sáfẹ́jọ́ o táyé lòlú táyé lòlú mo kì í táyé nítorí ìpẹ́pẹ́ táyé lòlú oṣooṣù èjì rẹ̀ òrìlà táyé wíníwíní lójú orogún mi pẹ̀lẹ́ òṣè táyé èjì bọ̀rọ̀ lójú ìyá rẹ̀ nìyẹn ó bẹ́ kì í sí bẹ́kẹsẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ sì ní ẹlẹ́kìsà sọ́wọ́dún òní gbàsọ bùnmi kí n bẹ̀rẹ̀ lékì mi ń padà lẹ́yìn ẹ̀ o ó ṣònú òbẹ èyí rẹ̀ táyé ẹ̀dùn ajígbórí igi réfèréfè téńté lórí gbàgò tiẹ̀mí lórí yéyè ọkọ̀ ń bá bí èjì ló wọlé tọ́ mi táyé lòlú gbogbo àwọn ètò táyé lòlú ọmọ balú ayé èjì rẹ̀ orí lámì mò ń kí ẹ nítorí ìpẹ́pẹ́ Àjàní sáfẹ́jọ́ mama ṣàbí ṣàdọ́là mama tó ní Rasaki táyé lòlú èjì rẹ̀ ò bẹ̀rẹ̀ ìgbọ̀lẹ̀ táyé lòlú ayapẹ́pẹ́ mi ayapẹ́pẹ́ mi táyé lòlú òkàrẹ́ ayapẹ́pẹ́ mi ẹjọ́ máa ró wẹ́lẹ́wẹ́lẹ́.